Muyideen ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin èèyàn ẹ gbọ́ wọ́n ní Muyideen wà lẹ́wọ̀n báyìí pé ó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí táǹjú Muyideen sẹ́wọ̀n bó ló ṣe jẹ́. Muyideen ti wà lẹ́wọ̀n ẹni kí ni mo wí Muyideen ti wà lẹ́wọ̀n tó dá mi lójú tí mò ń sọ fún yín gbangba lọ́wọ́lọ́wọ́ báyìí tó yé mi yékéyéké ni pé Muyideen ti wà lẹ́wọ̀n. Ṣé rọ́ ni ṣóòótọ́ ni ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán o pẹ̀lú gbogbo falafolo tí Muyideen ń ṣe lórí ayélujára látijọ́ ọjọ́ yìí tó ṣáà ń ba pásítọ̀ Agbala Gabriel lórúkọ jẹ́ káàkiri tó ń sọ oríṣiríṣi lọ́dọ̀ àwọn àáfàá jígi ni pé pásítọ̀ gbogbo owó donation tí pásítọ̀ gbà pé kò sílẹ̀ tí wọ́n fóun nínú ẹ̀ tó ń sọ àwọn ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ lóríṣiríṣi nípa pásítọ̀ Agbala Gabriel. Inú àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi inú àkáǹtì Agbala Gabriel ni gbogbo owó yẹn wà o. Agbala Gabriel fún mi ní 1 kobo nínú gbogbo owó yẹn. Mi ò dẹ̀ wá fi ṣèjà mi ò fi ṣèbínú. Ọ̀rọ̀ yìí ti padà bẹ́yìn yọ wọ́n ní Muyideen ti wà lẹ́wọ̀n kó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ ibo ni Muyideen ti ń ṣẹ̀wọ̀n tá ń mú Muyideen sẹ́wọ̀n bó o ló ṣe jẹ́ ṣáwọn àwọn àjọ DSS ti padà tẹ Muyideen ni nítorí ẹ̀ là ṣe gbọ́ nǹkan kan mọ́ lẹ́nu Muyideen ta lójú Muyideen sẹ́wọ̀n ẹ̀yin ẹ dákun ẹ bá ń wá nǹkan fìdílé ẹ ti wá gbọ́ irú ẹ̀wọ̀n tí bàbá Holy Jesus ní Muyideen ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ wá gbọ́ irú ẹ̀wọ̀n tí bàbá Holy Jesus ní Muyideen wà lákòókò yìí tó sì ń ṣẹ̀wọ̀n yẹn lọ́wọ́lọ́wọ́ tó ṣe wípé Ọlọ́run nìkan ló mọ ìgbà àti àkókò tí yóò tó bọ́ nínú rẹ̀ ọ̀rọ̀ ilágbára ó gbẹnu tán ẹ̀yin èèyàn kì í má wàá gbà wá lákòókò púpọ̀ jù fọ́nrán yẹn rèé voice note ọ̀hún rèé ẹ̀jẹ̀ àjọgbọ̀n mò ń padà bọ̀. Muyideen ti wà lẹ́wọ̀n ẹni kí ni mo wí Muyideen ti wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n tí mò ń sọ fún wa ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa o ṣùgbọ́n ohun tó dá mi lójú tí mò ń sọ fún yín gbangba lọ́wọ́lọ́wọ́ báyìí tó yé mi yékéyéké ni pé Muyideen ti wà lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen ò sí ní inú ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè yìí o orílẹ̀-èdè Nàìjíríà wa yìí lọ́wọ́lọ́wọ́ báyìí Muyideen ò sí nínú ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè kankan ní gbogbo àgbáyé inú ẹ̀wọ̀n kan ṣoṣo tí Muyideen wà inú ẹ̀wọ̀n kan ṣoṣo tó wà inú ẹ̀wọ̀n kan ṣoṣo tí Muyideen wà tí a ti Muyideen mọ́ èmi kọ́ o inú ẹ̀wọ̀n kan ṣoṣo yẹn ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run ó wà nínú Bíbélì inú ẹ̀wọ̀n tí Muyideen wà níbo ló wà nínú Bíbélì òun ni ìwé òwe orí 17 ẹsẹ̀ 13 ó wí pé ẹnikẹ́ni tí ó bá ti fi ibi san ire ibi ò ní kúrò nínú ayé ẹ̀ kí ni mo wí kí n tútù sọ inú ẹ̀wọ̀n tá à ń pè ní ibi inú ẹ̀wọ̀n yìí ni Muyideen wà ó ti wà nínú ẹ̀wọ̀n yìí ní kété tó ti gbà láti mú iṣẹ́ èròǹgbà ìpinnu àwọn onírìkísí ènìyàn nínú ayé Agbala Gabriel ṣe mọ̀ wípé àwọn ọlọ̀tẹ̀ àwọn onírìkísí ènìyàn àwọn tó ń wá ìṣubú àwọn tó ń wá kígi àràbà Agbala Gabriel kówó wọ́n wà níbì kan bí èmi náà ṣe ní bí ìwọ náà tó ń wò mí bó ṣe ní àwọn tí wọ́n ń bínú ẹ tá a mọ̀ sí abínúkú àwọn wọ̀nyí tí Muyideen tó ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú láti mú èròǹgbà wọn ìpinnu wọn ète wọn àti àbá wọn wá sí ìmúṣẹ lórí Agbala Gabriel tá a mọ̀ sí olóore rẹ̀ tá a mọ̀ sí aláàánú rẹ̀ àní áńgẹ́lì rẹ̀ ní kété tó ti gbà láti ṣe jàǹbá fún Agbala Gabriel ìgbà yẹn ló ti wà nínú ẹ̀wọ̀n. Ó lágbára ó gbẹnu tán o ẹ̀yin èèyàn wọ́n ní ẹ̀wọ̀n nu báíbù òun ni Muyideen ń ṣe lọ́wọ́lọ́wọ́ o ẹ̀yin èèyàn ṣé òótọ́ lọ́rọ̀ iṣẹ́ rọ́ ni àbí torí ẹ̀ là ṣe rí kí Muyideen ó jáde láti wá máa tún ṣe fàlàfòlò bó ṣe ń ṣe látijọ́ ọjọ́ ìtẹ́lẹ̀ kí torí ẹ̀ ni ò ṣe interview mọ́ pẹ̀lú àfáà jígí ní àbí kí ló dé tá a fi rí pé Muyideen ò ṣàṣọ̀rọ̀ mọ́ ó ṣe fẹ́m ó ṣẹnu ẹ̀ ní fẹrẹnjogi látijọ́ ọjọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni pé ó ń ṣẹ̀wọ̀n nu Bíbélì lọ́wọ́ ẹ máa bá mi fèrò yín lórí ẹ̀ sí comment ká tó máa lọ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti já ka comment kan sí méjì lábẹ́ fídíò yìí ká tẹ̀ gbópinion other people náà nípa ẹ̀wọ̀n tán ní Muyideen ṣe yìí ó lágbára ó gbẹnu tán.
According to comments, Ari Sunday Bello ó ní I don't pray for ẹ̀wọ̀n for him, he should just repent. Àbí o kò sẹ́nibọ́dì tí ò lè ṣàṣìṣe. Muyideen ṣàṣìṣe ni ìyẹn ò wá tó wípé kán wá jù sí ẹ̀wọ̀n real kán jù ságolo tó àwọn ọlọ́pàá pé kó lọ ṣẹ̀wọ̀n bẹ̀. Torí kò sẹ́nibọ́dì tí kò lè ṣe àṣìṣe. Kó yí padà ní nǹkan tí kálukú ń sọ. Kí Muyideen ò yíwà ẹ̀ padà kó yé fìbí sú olóore. So ẹnìkan náà Agbájé fún mi òun náà wá dá Sunday Bello under comment ẹ̀ wípé thank you my brother, that is what Jesus wants from us. Ẹlẹ́sẹ̀ sí ìrònúpìwàdà bẹ́ẹ̀ ni exactly tí Muyideen bá ti ronúpìwàdà tó sì mọ̀ ẹ̀bi ẹlẹ́bi tó mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó jáde tó bẹ Pastor Agbala Gabriel kí ló tún wá kù tí wọ́n máa sọ wípé wọ́n fẹ́ ju Muyideen sí ẹ̀wọ̀n fún kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Another commenter HK Kayode náà ni we need to advise Muyideen more, he can still change and make it in life. God will forgive everyone that are saying what it is not to him. It is well with both Agbala Gabriel and Muyideen as well. Exactly. Muyideen àṣìṣe ló ṣe, kò dẹ̀ sẹ́nibọ́dì tí ò lè ṣàṣìṣe. Ó fi bí sólóore lóòótọ́, àmọ́ ìyẹn ò túmọ̀ sí wípé ká wá condemn ẹ̀ totally àbí pé kí wọ́n lọ jù sí agolonto ọlọ́pàá. Nìkan dé àwọn ọ̀rọ̀ banilórúkọjẹ́ tó ń sọ nípa Pastor Agbala Gabriel tí kò bá ní evidence fún kó yẹ sọ àwọn ọ̀rọ̀ banilórúkọ yẹn jẹ́ mọ́ except tó bá ṣe wípé ó ní evidence tó lè fi back ẹ̀ up then ó ní case ní court but tí ò bá ti lé evidence ó bẹ́tà kó dákẹ́ lé lórí kó má sọ anything mọ́ lórí social media eléyìí tó máa wá máa dàbí ìgbà wípé ó ń defame orúkọ Pastor Agbala Gabriel and nǹkan everybody ń sọ náà láti jẹ ọjọ́ yìí nìyẹn èmi ò sì rò wípé ìyẹn wá tó wípé kàn jù sẹ́wọ̀n wọ́n ní lásán òní wọ́n kàn ní láti fún Muyideen ẹ̀yin èèyàn kí l'opinion ti yín lórí mátà yìí ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí ayélujára Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín débẹ̀ from there ẹ̀ tó máa gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan títí dìgbà míì ire o.